Ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú dédé wòyí, ṣe dáadáa mo bá yín, ṣàlàáfíà lẹ́wà. Ẹ̀yin ọkùnrin Naija, ẹ̀yin African men, pàápàá ẹ̀yin Naija, àti ẹ̀yin ará ọkùnrin Naija. Èmi ò mọ̀ bí ẹ má bínú o. Mo ti sọ fún yín pé Yínká yìí agbo olóòótọ́ ni. Bá wí àkù, bá wí àkù, ká kúkú sòótọ́, ká mọ̀ pa ń lọ ọ̀run. Kí ló dé tẹ̀yin ò tiẹ̀ lè gbogbo nǹkan? Ọ̀pọ̀lọpọ̀ nínú yín gbogbo nǹkan lẹ fi dá kí má sọ nǹkan míì. Ẹ bàjẹ́ débi wípé wọ́n ní bẹ́ẹ̀ bá fẹ́ dó obìnrin. Wọ́n ní tẹ́ bá fẹ́ dó obìnrin. Wọ́n ní ṣe ló máa ti ń dàbẹ́ ni pé ẹ ti ń múra lẹ̀. Èyí tí ò bá múra lẹ̀ nù yín. Wọ́n ní tẹ́ bá fẹ́ wípé tẹ́ bá ti wà lórí bẹ́ẹ̀dì tẹ́ ń dóbìnrin lọ́wọ́ tó di pé bóyá ó ti bà yín lẹ́ẹ̀fẹ́. Wọ́n ní ṣe lẹ máa mú ṣòkòtò, lẹ máa yán dànù. Tẹ́ bá ti bọ́ ẹsẹ̀ kan báyìí, ẹsẹ̀ kejì báyìí, ẹsẹ̀ lẹ máa fi bọ́ dànù. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Tẹ́ bá fẹ́ dó obìnrin, tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní sọ pé bí ẹ ti ń romance, ẹ ti kiss, ẹ ti fọwọ́ pa ọyàn, ẹ ti ṣe oríṣiríṣi tó bá ti dàbí pé kẹ́ ẹ bọ́ aṣọ. Ẹ ṣe in a very decent way. Ẹ dìde, kẹ́ bọ́ ṣòkòtò yín, kẹ́ bọ́ aṣọ yín. Not only that, ẹ̀yin ló yẹ kẹ́ bọ́ aṣọ fún obìnrin. Kẹ́ wà romantic pẹ̀lú ẹ̀. Kẹ́ mọ̀ bẹ́ ṣe máa ra bọ́ pátá obìnrin, bọ́ aṣọ tóbìnrin wọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín wọ́n ní tẹ́ bá ti bọ́ aṣọ tí yín tán báyìí, ẹ máa sùn kalẹ̀ ni. Ẹ wá máa sọ fóbìnrin yá bọ́ pátá ẹ̀ náà. O dẹ̀ bọ́ṣọ ẹ, bọ́ pátá ẹ̀. Ẹ ti ẹ̀ fẹ́ wà romantic rárá. Wọ́n ní ṣe mẹ́rẹ̀ máa ní, ó yá, o dẹ̀ bọ́ pátá ẹ̀ náà. Nígbà tó yẹ pé ṣòkòtò tí yín gan ẹsẹ̀ lẹ fi tá dànù. Ẹ bọ̀ ni ẹ fọwọ́ tì sísàlẹ̀ wá fi ẹsẹ̀, ẹ wá máa ṣán ẹsẹ̀ báyìí kó lè jábọ́ lẹ́sẹ̀ yín. Bọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó yẹ kẹ́ máa wà romantic. Kẹ́ jẹ́ kókó yẹn kó lè wo obìnrin dó. Nígbà tẹ́ bá ti bọ́ aṣọ fún ara yín tán, ó yẹ kẹ́ ẹ mọ̀ systematically, romantically kẹ́ bọ́ tóbìnrin náà. Pátá yẹn gan ibi eyín yín ló yẹ kẹ́ fi fa pátá bọ́lẹ̀ lára obìnrin. Bọ̀ wọ́n lẹ máa sùn lẹ̀ ni. Ẹ máa wá ní o dẹ̀ bọ́ pátá ẹ̀ náà. Ṣé máa dó ẹ pẹ̀lú pátá ni? Ó yá bọ̀. Ẹ máa sọ fóbìnrin, bọ́ pátá ẹ̀ náà, ṣé máa dó ẹ pẹ̀lú pátá ni? Bọ́ pátá ẹ̀ náà, o dẹ̀ bọ́ṣọ ẹ̀ náà. Ngbò jẹ́ pé wọ́n tẹ́ bá dẹ̀ ti dóbìnrin tán báyìí, ẹ kàn máa mú tissue paper. Pápápá ẹ ti nu okó yín, nu ẹ̀pọ̀n yín, ẹ ti sọ́nà yín máa sùn. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Bẹ́ bá dó obìnrin tán, ẹ̀yin ló yẹ kẹ́ mú tissue. Tẹ́ bá nu ara yín tán, ẹ̀yin ló yẹ kẹ́ nu obìnrin. Ẹ̀yin ló yẹ kẹ́ clean off obìnrin. Ṣé yín ò ń wo fíìmù òyìnbó ni àbẹ́ẹ̀ kí n rí bóyìnbó ṣe máa ń ṣe ni? Tóbìnrin òyìnbó bá dóyàwó ẹ̀tọ́, ó máa sìn lọ nínú tọ́ílẹ̀tì lọ clean. Nínú tọ́ílẹ̀tì yẹn gan, nígbà tó bá ń clean lọ́wọ́, àwọn ló máa bá fọwọ́ fọ òbò ẹ̀. Tó bá fọwọ́ fọ torí pé ó dá ṣáká báyìí, ó mọ̀ pé àwọn ò ṣe nǹkan kan, á tún gbẹ́nu sí i, á tún kó tó kúrò ńbẹ̀. Bọ̀ ẹ̀yin tẹ́ bá ti dóbìnrin tán báyẹn kàn máa mú tissue, ẹ máa clean ara yín pìrìpìrì. Ẹ máa wá ju tissue yẹn. Wọ́n ní ṣe lẹ máa ju tissue yẹn sára obìnrin báyìí pé kó clean ara ẹ̀. Lóbò tẹ̀ṣẹ̀ dó tán. Wọ́n ní aṣọ yín gan ṣe lẹ máa orí ẹlòmíì gan nítorí pé ó yẹ kẹ́ dìde. Ẹ ní dìde kẹ́ bọ́ṣọ. Ẹ máa wá fa ṣòkòtò sí bí àárín ẹsẹ̀ méjì. Mẹ́wàá ó yẹ kẹ́ bọ́ ni. Bọ̀ ẹlòmíì á fẹsẹ̀ kan bọ́ ṣòkòtò kan, á fi ẹsẹ̀ kan ti kejì sílẹ̀ lẹ̀. Ṣẹ́ẹ̀tì gan á bọ́ àjù sílẹ̀ lẹ̀. Ó yẹ kẹ́ dìde kẹ́ bọ́. Kẹ́ fi sí ẹ̀gbẹ́ kan. Dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ yẹn, kẹ́ deal pẹ̀lú ìyàwó yín àbí girlfriend yín, kẹ́ bọ́ṣọ ẹ̀. Ẹnu yín, eyín yín ló yẹ kẹ́ bá fi fa pátá sísàlẹ̀. Bọ̀ ẹ̀yin máa sọ fún pé yá bọ́ fún rẹ. Even tẹ́ bá fẹ́ lo lubricant gan, ìwọ máa bu tiẹ̀ sọ́wọ́ tó jọ́kùnrin wá fi pa òbò ìyàwó. Ìyàwó náà máa bu tiẹ̀ sọ́wọ́, á fi rọ́ọ̀bù okó ọkọ. Bọ̀ ẹ̀yin máa bu sọ́wọ́, ẹ máa gbé fún ìyàwó ni. Pé ìyàwó náà gbà kó dá sára ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin ọkùnrin ló yẹ kẹ́ lo lubricant sórí òbò ìyàwó. Ẹ̀yin ló yẹ kẹ́ bù sí kẹ́ fi pa. Kí obìnrin náà dẹ̀ mú kó fi pa tiyín. Ẹ jọ̀ọ́ ẹ ní láti lọ brush up o. Ẹ ní láti lọ brush up. Bẹ́ ṣe ń ṣe yìí nígbà tóbìnrin tẹ́ bá dẹ̀ ti dóbìnrin tán bá ìṣẹ̀lẹ̀ máa kàn yín. Kò tiẹ̀ ní sí kiss. Kò tiẹ̀ ní sí word. Tó jẹ́ pé tẹ́ bá wà lórí obìnrin. Tóbìnrin bá meanwhile tẹ́ bá dó obìnrin tán,
ẹ̀tọ́ yín ni láti sọ thank you fún yín, láti sọ thank you fún obìnrin yẹn pé ẹ do tán, thank you. Ẹ má expect thank you lọ́wọ́ obìnrin. Tóbìnrin bá sọ thank you fún ẹ, jẹ́ kó wá láti inú ẹ, because definitely tí wọ́n bá ti tó bá ti da omira ìwọ ọkùnrin àti assume pé o gbádùn ẹ ní at least o ṣáà dàmíra. Bẹ́ẹ̀ obìnrin bá tó bá dó obìnrin tán tí ò bá ti gbádùn ẹ kò ní sọ thank you fún ẹ. Obìnrin tó bá sọ thank you fún ẹ, kóbìnrin tó lè sọ thank you fún ẹ kó mọ̀ pé ó gbádùn ẹ nìyẹn. But ìwọ ọkùnrin ẹ máa ṣe òkọ tí especially Naija men, tẹ́ bá dó òbò obìnrin yín tán ẹ sọ thank you fún. Torí bó ṣe jẹ́ kẹ́ lè dámíra yẹn, bẹ́ẹ̀ bá ti do tán tẹ́ ti ń dìde lórí ẹ, ẹ lẹ́ẹ̀nẹ̀ magic word, ẹ sọ thank you fún. Ẹ bèrè lọ́wọ́ ẹ pé ṣé ó gbádùn ẹ. Tó bá ti ẹ gbádùn ẹ gan, ó yẹ kóun náà sọ thank you padà. Tí ó bá ti sọ thank you padà, kẹ́ mọ̀ wípé kò gbádùn ẹ nìyẹn. Àmọ́ so àwọn ọ̀nà míì wà tẹ́ fi lè mọ̀ pé obìnrin gbádùn tẹ́ bá do. Tẹ́ bá wà lórí obìnrin tẹ́ ń do lọ́wọ́ tó kù díẹ̀ kẹ́ dámíra. Ara mi ń ṣẹ́gìrì. Tó kù díẹ̀ kẹ́ dámíra. Tẹ́ bá ti ń sọ pé I'm coming, I'm coming, I'm coming. Ìgbà yẹn gangan ẹ máa try láti máa sọ síta torí I'm coming yẹn tẹ́ ń sọ. Obìnrin tó bá mọ iye okó tó gbádùn okó, time tẹ́ bá ń sọ I'm coming yẹn, ó máa send the signal kan sínú brain ẹ. Ó yẹ obìnrin tó bá gbádùn okó ní time tẹ́ bá ń sọ I'm coming, yẹ kó náà máa sọ fún yín pé ó yá come dá sínú ẹ, àárọ̀ sí yé I can feel it. Tóbìnrin bá gbádùn okó tẹ́ bá da omira sínú òbò ẹ, á feel ẹ pé omira wọnú òbò òun. Ṣé rí omira tó wọnú òbò obìnrin tó bá yẹ kó gbádùn okó, àsìkò yẹn gan yẹ kó ngan dà. Tẹ́ bá ti bá ṣeré dé stage kan, àsìkò tẹ́yin bá ń da omira yẹn, tí obìnrin yẹn ṣe ń feel pé omi yẹn ń drop sínú òbò òun, obìnrin tó gbádùn okó, tí ò ń ṣe àwọn tó ń pretend o, tí ò ń ṣe àwọn tí wọn ò mọ iye okó, wọ́n máa ní finish. Ẹ rí pé omi ara ọkùnrin ń drop sínú òbò obìnrin, ó máa ń ní nǹkan kan tó máa ń ṣe nínú obìnrin, máa ń feel ẹ̀ débi wípé àsìkò yẹn gan ó yẹ kóbìnrin da omira. Lóbìnrin tó bá gbádùn okó, tí ó dẹ̀ gbádùn tẹ́dẹ̀ ti bá ṣeré dáadáa, tó ti feel yín dáadáa, àsìkò tẹ́yìn so ẹ máa signal obìnrin tẹ́ bá notice pé ó gbádùn okó. Kò ṣe gbogbo obìnrin tí ò bá enjoy okó gan, bẹ́ẹ̀ bá dámíra sínú ẹ̀ kò ní mọ̀. Bẹ́ẹ̀ àwọn obìnrin tó bá gbádùn okó, àsìkò tẹ́ bá ń bọ̀ yẹn, tẹ́ bá ti sọ pé I'm coming, ṣé kí n dá sí, ṣé kí n dá sí, tẹ́ ń béèrè yẹn gan trigger nínú ọpọlọ obìnrin. Ṣé kí n dá sí tẹ́ ń béèrè yẹn gan, bẹ́ẹ̀ ṣe ń sọ pé ẹ ti ń bọ̀ yẹn, obìnrin tó bá gbádùn okó ẹ fi ń help ẹ ni. Ó máa trigger ti ẹ̀ gan láti wá. Àdìtì tẹ́ bá wá dà sí, tó bá ti feel omi ara yẹn nínú òbò ẹ̀ pó ti dà sí òun lára, obìnrin tó gbádùn okó yẹn, omi ara ti yín gan lè pe omi ara ti ẹ̀ jáde kí ẹ̀yin méjèèjì kẹjọ dà nígbà kan náà. Especially tẹ́ bá ti lo àwọn lubricant yìí tó yẹ pé ara ẹ ti wet dáadáa, ara ẹ ti wà slippery. Tẹ́ bá ti ń bọ̀, obìnrin tó bá gbádùn okó, tẹ́ bá ti signal pé mò ń bọ̀, ṣé kí n dá sí, ó máa fọkàn sí. Tẹ́ bá ti ń dà báyìí, ó máa engineer tiẹ̀, ó máa trigger tiẹ̀, òun náà máa dá mi rẹ́jọ́, máa dà pọ̀ ni fún àwọn obìnrin tó mọ iye okó tó gbádùn okó. Ó ń ṣe àwọn obìnrin tẹ́ pé dómi kò dìde ni, àwọn obìnrin tó jẹ́ pé ó bá ń dún wọn, àwọn gan gbádùn ẹ̀. Ṣẹ́rí tó bá dámíra tán ní time tẹ́ bá jọ dà yẹn, tóbìnrin yẹn bá dúró fún 5 minutes, ara ẹ̀ tó ti ń wá okó yẹn, ìyẹn fún àwọn obìnrin tó gbádùn okó. So ẹ̀yin ọkùnrin, ní tí mo mú wá fún yín lénìí, especially ẹ̀yin Nigerian men, ẹ̀yin Naija men, tẹ́ bá ti dóra yín tán, ẹ̀yin ló yẹ kẹ́ máa clean fóbìnrin. Ẹ clean fúnra yín, ẹ clean fóbìnrin. Ẹ̀rọ òyìnbó máa mú ìyàwó ẹ̀ lọ sínú bathroom, wọ́n máa jọ lọ wẹ̀. Ẹ clean fún, ẹ má kàn mú tissue kẹ́ clean fúnra yín tán, kẹ́ wá hand over tissue, kẹ́ hand over to your obìnrin pé yá clean fúnra ẹ̀. Tẹ́ bá ti bọ́ aṣọ yín tán, ẹ má máa fi ẹsẹ̀ yán aṣọ dànù lórí bẹ́ẹ̀dì lára yín tó bá ti bà yín délẹ̀. Tẹ́ bá ti mọ̀ pé ẹ nílé, ẹ kúkú bọ́ aṣọ kẹ́ tó bẹ̀rẹ̀. But tó bá yẹ pé ẹ bẹ̀rẹ̀ sí ní fẹ́ dóra yín, ẹ ń romance on announce ẹ̀ tí ẹ unplanned for. Tó bá ti tó stage pé ẹ ti fẹ́ dóra yín, ẹ take break yẹn, kí kíní yẹn tún lè wálẹ̀ lára yín díẹ̀, kó bọ́ aṣọ ẹ̀ ìwọ ọkùnrin. Tó bá possible, má tí bọ́ aṣọ fóbìnrin padà, kó tún lọ romance obìnrin, kó fobìnrin sí mood. Tó bá tún ti fi, tó nígbà tó fi dìde yẹn, ó ṣeé ṣe kí ara obìnrin tún ti padà. Tó bá tún ti fi obìnrin sí mood padà, kó systematically bọ́ aṣọ ẹ̀. Sórí pátá obìnrin, ẹnu ni kó fi fà á wálẹ̀.
bó bá tiẹ̀ ní jẹ òbò ẹ̀ fi ẹnu fa pátá ẹ̀ wálẹ̀ títí ó máa fi bọ̀ tán. Ó tún wà romantic, ó máa jẹ́ kóbìnrin tó bá ti wá fẹnu fa pátá yẹn sílẹ̀ bó bá ní jẹ òbò yẹn ṣe bẹ́ẹ̀ ni pé ó gbóòórùn òbò yẹn kó fàtẹ́gùn sí, fi imú gbóòórùn ibi òbò kó blow ẹ̀ látẹ́gùn, fi ọwọ́ fẹ́ ibi àárín òbò yẹn kó fi imú gbóòórùn ẹ̀ kó blow kó fàtẹ́gùn kó fi ẹnu fàtẹ́gùn sí. Tó bá fẹnu fàtẹ́gùn sínú òbò obìnrin ó ní tó ń ṣe lára obìnrin tó bá mọ iye okó. Ó ń ṣe pé bíyá kẹ bọ́ṣọ yín tán kẹ wá ní ó yá bọ́tì ẹ̀ nà ó yá máa ṣe bí àwọn aráàlú òkè bọ́tì ẹ̀ nà ó yá bọ́tì ẹ̀ no. Tẹ bá ti bọ́ aṣọ yín tán ẹ romance obìnrin kẹ bọ́ aṣọ ẹ̀ kẹ wá fi ẹnu bọ́ pátá ẹ̀. Tẹ bá ti fi ẹnu tí bọ́tà ẹ̀ bá ti délẹ̀ tẹ́ ń gbé ẹnu bọ̀ báyìí ẹ gbóòórùn ẹ̀ láti ibi ìka kẹ máa fi mú gbóòórùn ẹ̀ bọ̀ débi òbò ẹ̀ kẹ gbóòórùn òbò ẹ̀. Ṣé wá rí tẹ bá rí dé ibi àárín òbò yẹn tẹ ti gbóòórùn ẹ̀ tẹ fọwọ́ fẹ́ báyìí ẹ blow ẹ̀ látẹ́gùn, ẹ blow ẹ̀ látẹ́gùn lé ẹ̀mẹ́ta kẹ tún gbóòórùn ẹ̀ kẹ tún blow ẹ̀ látẹ́gùn. Ó ní tó ń ṣe lára obìnrin tó bá mọ iye okó. Mo ṣe pé kẹkọ̀ọ́ ṣe tiyín kẹ tẹ bá dẹ̀ ti ṣe tán ẹ clean obìnrin yẹn. Tẹ bá ṣe ń clean ara yín ẹ clean obìnrin yẹn ẹ kiss ẹ kẹ tó kọ̀yìn padà. Ẹ̀yin Nigerian men ẹ ní láti lọ wake up o. Òun ṣe gbogbo ẹ̀kọ́ ni pé kẹkọ̀ọ́ dóbìnrin dúrú ẹ ti fa aṣọ yín ẹ ti bọ́ síbi ìsàlẹ̀ ẹ lò ọkùnrin mi gan ṣòkòtò ẹsẹ̀ kan á wà níbẹ̀ kò ní bo abọ́ ẹsẹ̀ kan á fi yẹn do obìnrin bẹ́ẹ̀. Tó bá rẹ̀ ti ń do tán báyìí àyà mú tíṣù àyà nu abẹ́ àyà sọ tíṣù sóbìnrin kò náà nu tiẹ̀ á mú lubricant á dà sí okó tiẹ̀ hand ẹ̀ over fóbìnrin kò náà lò. Kò rí bẹ́ẹ̀. Ẹ̀yin ní láti wà in position láti ṣe kóbìnrin lè yẹ enjoy ẹ̀. Tẹ́ bá dẹ̀ ti fẹ́ dà bí mo ṣe sọ ẹ máa inform obìnrin tẹ́ bá rí pé ó ń gbádùn okó pé I'm coming ṣé kí n come sínú òbò ẹ̀. Ó mọ̀ máa sọ pé tó bá ti dà báyìí obìnrin tó mọ iye okó ó máa mọ̀ pé omi yẹn ti tẹ̀ inú òbò. Omi yẹn gan dẹ̀ lè engineer omi ara obìnrin láti wá. So èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí o. Ẹ má gbàgbé o láti follow @pleasantglow lórí Instagram. Ẹ má dẹ̀ gbàgbé láti pe àwọn Yemkem International fún Ọ̀ṣọ́mọ. Ẹ má gbàgbé òrìṣà okó látọwọ́ Yinka TNT, orin tí Yinka TNT ń gbé bọ̀ ni. A ní òrìṣà okó, a ní ìsọjí okó àti òbò gbogbo ẹ̀ ló ń bọ̀ lọ́nà. And ẹ má gbàgbé láti follow, láti like iṣẹ́ mi, láti share ẹ̀. Ẹ má gbàgbé láti follow mi lórí Instagram @Yinka TNT. Ẹ má gbàgbé láti follow mi lórí Facebook Yinka TNT láti follow mi. And ẹ má dẹ̀ gbàgbé láti pe Yemkem fún gbogbo ẹ̀yin tẹ́ bá ní problem ẹ pe Yemkem International. So bí ó ṣe máa rí ní àsìkò yìí nìyẹn. A máa ríra before the end of the week. Kó tó dìgbà náà ẹ kú ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ yá san wá o. Àárín àṣòwò àbòdèrè pàdé o. Àní pàdé kú o. Ohun tá à ń wá lẹ́yìn ká tá máa jẹ là ń wá. Àní pàdé ohun tó máa jẹ wá tọmọtọmọ. Àní ṣọ̀fọ̀ ọmọ, àní ṣọ̀fọ̀ ẹ̀mí, àní ṣọ̀fọ̀ ọkọ o. Ó dàbọ̀.